kẹ́kẹ́kẹ́ ọdún kan ti pé o kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún kan ti pé tí bàbá wa fàyè lẹ̀ lọ o Gbénga Òjó Adémọ́lá Òjó Dámiláre Òjó ló ń ṣèrántí bàbá rẹ̀ bàbá wọn tó jáde láyé ń jọ́sí o ikú ló pa bírí tábírí ikú o ikú ló pa bírí tó rọ ọ̀run alákejì ikú ló pọ̀ lọ́gbọ́n bí ẹni tí ó lọ́gbọ́n mọ́ ikú pa babaláwo bí ẹni tí ó gbọ́ farara ikú pa oníṣègùn bí ẹni tí ó mẹ́gbọ́ ó já mọ́ ikú dóró erinwo erinmọ̀mọ̀ wò erinmọ̀mọ̀ wò Dáramọ́lá lọ ó dọdún kan ló ní ọ̀run rere o Dáramọ́lá ọ̀run rere o ẹ jẹ́ ń pè é bí ológun ẹ̀rọ ẹ jẹ́ ń pè é kí n pè é àní ipò jó bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ o ilé ọmọ ọlọ́gọ́ ọ̀tún ògbólúmọ̀jà ọmọ amúrẹ̀kùn ìṣeré límújà àgbàrá òjò kálẹ̀ orúkọ́kọ́ mé orúkọ́kọ́ ẹ̀yìn rẹ̀ ọmọ olímù kókó ènìyàn àpáròkò sọlọ́gọ́ ọ̀tún ògbólú o sọlọ́gọ́ ọ̀tún ògbólú lé bàbá tó bí ọlọ́mọ ọmọ àgbààgbà yóò ké yálù àgbà mẹ́yìn tí ewu lé ọlọ́gọ́ ọ̀tún rorò lẹ́rẹ̀jà ọmọ àpagbò ṣọ̀ṣẹ̀ kámú màálùú ṣọdún gbàgbọ́ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ olíbàtà ké oró kálọ̀ kábọ̀ Dáramọ́lá o mọ́mọ́ ọ̀jọ̀kùn mọ́mọ́ ọ̀jẹ̀kọ̀ ló ohun tó bá ń jẹ lọ́rùn ni kò máa bá wọn jẹ erinwo erinmọ̀mọ̀ wo ẹni rẹ lọ ọ̀run dẹ́ẹ̀dẹ́ o ọ̀run dẹ́ẹ̀dẹ́ ọ̀run dẹ́ẹ̀lẹ̀ fẹ́ni rẹ tó jáde láyé ó lọ nìkan ìdọ́gọ́ bí ẹni tún mi lọ́rùn wá kèrègbè a ò máa mọ gbẹ̀rín yóò wó lọ́gbọ̀n ọdún o a ò mọ gbẹ̀rín yóò wó lọ́gbọ̀n oṣù wo ikú dóró ikú mú bàbá rere lọ onínúure bàbá dáadáa abiyamọ lọ́jọ́ ògúnlé Òjó Dáramọ́lá omoniyi Julius Dáramọ́lá omoniyi Julius dídùn báyìí nírántí olódodo a ò ní gbàgbé rẹ̀ títí láéláé bàbá dáadáa abiyamọ lọ́jọ́ ògúnlé òkúta bí ikọ̀hún ò sí mọ́ kò sí rú yọ lépè kò sí rú Òjó Dáramọ́lá mọ́ ó di bẹ́ni bá ń jọ ni ó di béèyàn bá ń jẹyàn ó dé gbére ó dò òjò àlá mo ló tún dàrínà kò ká tún torí Dáramọ́lá Òjó Julius mọ́mọ́ ọ̀jọ̀kùn mọ́mọ́ ọ̀jọ̀kọ̀ ló ohun tó bá ń jẹ lájú ilé ọ̀run ni ó mọ bọ́ wọn jẹ o Olúwa kó bá wa dẹ̀lẹ̀ fẹ́ èèyàn rẹ̀ kó bá mú yẹpẹ burúkú kúrò lójú yín o ọ̀run rèé o ọ̀run rèé ọ̀run rèé.